wọ́n ló ká mi roboto àwòrí ẹni. Ó nà mí gbàlàjà awo lẹ́lẹ́ o. Bí ẹnìkan ò màmá ká mi báyìí rí o. Àwọn tó ń fi lọ ṣé wọ́n gbà àbí wọn ò gbà? Ṣebí èèyàn lè sọ pé wọn ò gbà? Lóòótọ́. Àbí èèyàn lè sọ pé wọn ò gbà? Àwọn kan tí wọ́n láwọn ò gbà wọ́n lọ blacklist àwọn. Ẹ má pè síṣẹ́, ó máa fún yín stress, ẹ má pè síṣẹ́ pé díẹ̀ má pè síṣẹ́. Kò mọṣẹ́ yẹn ni. Kò mọṣẹ́ yẹn ni tó bá wọ́n ń ṣe fọ́kùnrin náà náà. Ṣé wọ́n ń ṣe fọ́kùnrin ni tó máa sọ pé má pè síṣẹ́? Àmọ́ kò ń ṣe bí bóyá ibi ìbásùn ìbálòpọ̀. But wọ́n ń sọ fún má pè síṣẹ́ náà sọ fọ́kùnrin tó máa ní lágbájá báyìí ọkùnrin yìí ẹ má pè síṣẹ́. Ṣáà ti rírú ẹ̀rí tán ni kó má pè síṣẹ́. Mo ti rírú ẹ̀rí náà èmi náà ti rírú ẹ̀rí mo ti wà nílé for 2 years rí tí mi ò ṣe anything. Ọdún méjì. Tí mi ò ṣe nǹkan kan. Lórí pé ẹ má pè síṣẹ́. Kí lẹ ṣe? Èmi ò mọ̀ o wọ́n kàn bóyá wọ́n kàn feel pé the guy is, was becoming a threat. Nígbà tí ẹ pé táwọn obìnrin yẹn tá bá ti ràn wọ́n lọ́wọ́ tán tó bá ti débi tán ń lọ àwa gan àjẹ́ nǹkan kan mọ́ lójú wọn àtún máa bẹ̀ wọ́n ni láti pè wọ́n síṣẹ́ pé tó fún ìdí èyí tó bá máa lọ àwa náà kọjá ń bẹ̀. a fi amẹ́yìn balẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. mi ò gbà. ẹ gbà kí ni argument kí nìdí. ṣe rí àyà tó ti fẹ́ gígùn tẹ́lẹ̀ ni. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá mi fi kalẹ̀ sí bóyá kẹ́ fìdílé nǹkan tàbí kẹ́ fi nǹkan lédìí bó bá ṣe rọrùn fún yín ni torí rọrùn igi tiyín ni rọrùn ẹyẹ tiwa. Nígbà tí mò ń bọ̀ mo sọ fún yín mo ní ẹ̀ka ọ̀dọ̀ àwọn bàbá wa ni mo yà sí àwọn bàbá wa tó yẹ pé tá bá wo iṣẹ́ wọn láti bí ọjọ́ mélòó kan tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìyẹn eré ìdárayá eré àgbéléwò àti eré orí ìtàgé orúkọ wọn ò bàjẹ́ kò dẹ̀ kìí ṣe pé bóyá wọn ní gbọ́n mi sí omi ò tó pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tó kù àmọ́ púpọ̀ nu wa gbàgbọ́ wípé maturity tán fi ń lò ó pọ̀ gan tá bá rí wọn lẹ́nu iṣẹ́ a máa sọ pé oníwà pẹ̀lẹ́ ni wọ́n ìjà àgbòrúkọ wọn ní 302 rè àgbẹ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ìgbèlè grammar school pé tó o bá lọ ìyá mi ni rárá mo bá ní ó dáadáa di o iṣẹ́ yín ti làmìlaka tó bẹ́ẹ̀ gẹ́ gbogbo àwa ọmọ yín à ń béèrè yín lórí ètò Oyinmomo ẹ̀yin ọmọ ẹ máa wò pé ta ni mò ń ṣàpèjúwe wọn ta ni mò ń dá ẹ̀yin gan ẹkọ tẹ guess take a guess fine boy ni wọn lọ kúrò fine boy wọn di fine man bọ̀bọ̀ no go die your less tó bá darúgbó mo ní bọ̀bọ̀ yìí kí ló dé Àjídèwé strong gan kí ló tẹ̀lẹ̀ ẹ̀yin wa lórí ètò Oyinmomo ẹ bá mi kí Chief Dele Odule ṣe wà dáadáa sá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé iná rí i pé mo sọ pé ẹjọ́ kí lè Àjídèwé tẹ́ ń lu dáadé. Mi ò gbéra mi lẹ́mìí gbóná náà ni. Rogun cardiac. Ó ti o Ọlọ́run má jẹ́. Because you are really looking good for your age. Thank you. You are aging gracefully. Thank you. Èmi wo apá ti jábọ́ Jésù. Kó tó di apá ti jábọ́ yẹn gan àti rí yín agbọ́njúmọ̀ yín ni. Bí ìgbà tó yẹ pé ẹ̀ tí ẹ̀ age rárá ṣàlè pè yín láwọn mọ̀lẹ́bí vampire. Èèyàn bá máa ń tàn mí mi ò wà ní tọ́ra mi. Èèyàn lè but to God be the glory. Ṣé irun funfun tẹ́ ẹ̀ wo inú ẹ fi fáìn sí i? No. Irun funfun yẹn gangan. Ó lọ bẹ̀bẹ̀ ó ṣe ó gbọ́ngàn làwọn yẹn dábàá sí irun funfun yẹn. I know he's so handsome and cute. Báwo lẹ ṣe ń ṣe? Well, bí mo ṣe sọ ògo Ọlọ́run ni ẹ yẹ ká kọ́kọ́ fi gbogbo ẹ̀ fún Ọlọ́run then gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó má nira ẹ̀ lára ju bó ṣe lọ ọ̀run tọ́lọ́mọ ń lọ làgán máa sùn. Ọ̀run tọ́lọ́mọ ń lọ làgán máa sùn. Èèyàn nídìí láti gbẹ̀mí ara ẹ̀ gbóná unnecessarily àdá gbogbo ẹ̀ kàn ó máa dákẹ́ lọ́jọ́ kan ni. Slows àdá. Gbogbo ẹ̀ máa dákẹ́ lọ́jọ́ kan. Àdákẹ́ lọ́jọ́ kan. Kọ́lọ́run jẹ́ kí àgbáyé túbọ̀ dalẹ̀ fún wa. Lágbára Ọlọ́run a ní tọrọ owó fún yín lórí àìsàn. Ara yín á le kókó. Tẹ́ bá dẹ̀ ṣáná lókè báyìí bá tún ṣáná dé sálẹ̀.
exactly. Àjàjà o. Ẹ ti kẹ́ tiẹ̀. Ẹ fẹ́ gbé mi débẹ̀. Mo fẹ́ gbé yín wọbẹ̀ lọ. Ibẹ̀ lẹ ń gbé. Bàbá ibẹ̀ ló ń pè yín. Ibẹ̀ ló ti ń jẹ. Ibẹ̀ ló ti ń mu. Ibẹ̀ ló wà. Ó dẹ̀ gbé mi débẹ̀. Ẹ tẹ̀lé mi last. Tẹ́ bá ti gbé yín débẹ̀ máa fún ilé mọ́tò kẹ́ padà wá. Máa jókòó síbẹ̀ ni o. Ẹ lọ́mọ. Mi lọ́mọ ni ẹ̀. Ẹ ti di máa lọ o máa yìí lọ. Mo wá kiri. Ó dẹ̀ fún àwọn ọmọ yín lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí tá a mọ Dele Odule dáadáa bí ẹni mọ 1000. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn kan wọn lè rántí níbi tẹ́ ti bẹ̀rẹ̀. Pàápàá jùlọ àwọn Gen Z ìsìn tọkàn máa wo àwẹ̀rẹ̀ I know that daddy, I know him. Ṣé lè fà wá sẹ́yìn díẹ̀ nípa bí ẹ ṣe bẹ̀rẹ̀ bí tíátà ṣe wù yín? Ṣẹ́yìn lẹ hun tíátà ni àbí tíátà wù yín tíátà pè yín? Èmi ni ohun o. Ẹ̀wùn ni. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí à ń ṣe eré orí ìtàgé tó padà di àgbéléwò sinimá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo bẹ̀rẹ̀ ní nǹkan bí ọdún 48 48 years ago. Yes. Ni mo bẹ̀rẹ̀ fully pé okay pé kíní ìwọ̀n mi mo dẹ̀ ti sọ dáadáa ṣùgbọ́n màá tuntun sọ wípé nǹkan tí mo ṣe iṣẹ́ yẹn ni wípé nígbà tí mò ń dàgbà mo ti bẹ̀rẹ̀ tipẹ́ o mo ti bẹ̀rẹ̀ ní kékeré mi ò tí dàgbà púpọ̀ nígbà tí mo ti bẹ̀rẹ̀ ìgbà tí mò ń dàgbà ilé ìwé tí abúlé tí a ti tọ́ mi dàgbà torí ẹni tí ó tètè pàdánù àwọn òbí ni mí ìyá mi ti kú tipẹ́tipẹ́ mo sì kéré díẹ̀ nígbà tí ìyá mi kú ìyá mi ti kú bí 56 years ago now. Mo ṣì ní bàbá ń gbà yẹn later bàbá náà wọn ò sí mọ́ ibi tí a ti tọ́ mi nígbà tí ìyá mi ò sí oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀ àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìṣẹ̀báyé oríṣiríṣi àṣà àti ìṣe ó pọ̀ bí pé wọ́n ń ṣe ọdún Ògún ṣọdún Ẹ̀bì ṣọdún Igbá ṣọdún Àwo especially ní àwọn àrọ̀kù yẹn láwọn villages yẹn so ibi tí wọ́n ti ń ṣe yẹn mo rí wípé mo ní àwọn ẹ̀bùn kan tó wúlò fún mi tí mò ń lò ń bẹ̀ tán bá ń jó màá bá wọn jó tán bá ń lùlù màá bá wọn lùlù tán bá ń kọrin màá bá wọn kọrin ìgbà tí mo wá láǹfààní láti lọ sí ilé ìwé modern school I didn't go to secondary school. I actually went to a modern school. Ilé ìwé tí mo lọ yẹn tí àwọn tó wá ń ṣeré orí ìtàgé fún wa ń gbà yẹn tó ń wá àwọn ló jẹ́ kí n wò pé n tó ń gbowó lọ́wọ́ wa lé lórí mo lè ṣe èmi náà máa ń kọrin mo máa ń lùlù mo máa ń jó ẹ̀wọ̀n pé wọ́n á kọ́kọ́ jó fún wa wọ́n á lùlù wọ́n á ṣe nǹkan tó bẹ̀rẹ̀ wọ́n á ṣe ìdárayá tó ń pè ní opening glee ńgbà yẹn mo á pè mí náà lè ṣe nígbà tó di ọdún 1977 ẹnìkan á wá ẹni ọmọdé ni ṣùgbọ́n kì í ṣẹgbẹ́ mi wọ́n jù mí lọ Dele Odule lórúkọ wọn ti ṣaláìsí nsìn àwọn náà wá tí wọ́n wá lọ bá wọn pé ẹjọ́ tí n bá fẹ́ máa bá yín ṣeré ṣe lè gbà wọ́n dẹ̀ láwọn àgbà mo dẹ̀ tẹ̀lé wọn á dẹ̀ bẹ̀rẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé mi pẹ̀lú ọ̀rọ̀ tíátà nìyẹn ibẹ̀ yẹn kò jìnnà tó torí gbogbo àwọn tó wá ń ṣeré fún wa ń gbà yẹn àwọn bíi bàbá wa olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá àwọn Aisho Pepe báwọn ṣe ń ṣe wọ́n á rí i pé ọ̀gá wa yẹ kó mo tó àwọn òpè mo wá bí tí wọ́n ti máa ṣáná gidi mo wá lọ sọ́dọ̀ bàbá yẹn ọ̀dọ̀ bàbá yẹn ni mo wá lọ fún gbà díẹ̀ tí mo tún lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó ń pè ní Túbọ̀sún Ọdúnsì àwọn mẹ́ta tí mo pass through ni mo sọ fún yẹn bàbá Túbọ̀sún Ọdúnsì is still very much alive wọ́n ṣe wà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo rìnrìn àjò mi kó tó di wípé èmi náà wá bẹ̀rẹ̀ sí ṣe lọ tí mo tún wá ń pàdé àwọn àgbàlagbà tó ń jù mí lọ ń di iṣẹ́ yìí bí àwọn bàbá Akin Ògúngbè of blessed memory àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó tóbi tó ń jẹ́ èèkàn ní iṣẹ́ yìí gbogbo wọn náà ni ọ̀gá wa gbogbo wọn náà la wo àwòkọ́ṣe wọn tí wọ́n dẹ̀ fi nǹkan sí ọpọlọ wa.
fi nǹkan sí ọ ní fífi nǹkan sí ọpọlọ yín yẹn ṣé ẹ lè sọ wípé ara nǹkan tó fi sọpọlọ yín ní ọdún 1993 lẹ fi rí róòlù Tolúwa lónílẹ̀ fíìmù Tolúwa lónílẹ̀ because róò tẹ play gẹ́gẹ́ bí ọba róò tó wà very significant tó kójú òṣùwọ̀n tó dúró ṣé ara nǹkan tí àwọn bàbá yẹn fún yín lẹ fi rí àbí èèyàn kan ló sọ fún yàn kan pé Délé náà lè ṣe ẹ try ẹ wò. nínú bẹ́ẹ̀ ni o ìyẹn náà wà ń bẹ o torí kò yẹ kéèyàn gbàgbé bó ń ṣe ń bọ̀ mo ní àwọn ọ̀rẹ́ kan ní ìgbà tẹ́ ń sọ yẹn tí àjọ mọ́ra wa dáadáa tó jẹ́ pé àwọn ń ṣiṣẹ́ nílé amóhùnmáwòrán Yẹmí Ṣódìmú àti Sunday Ògúnyẹmí àwọn ń ṣiṣẹ́ ní NTA 12 they are all my friends so ìgbà yẹn wọ́n mọ bí mo ṣe tó lórí ọ̀rọ̀ theatre àwọn ni wọ́n sọ fún ẹ̀gbọ́n wa Túndé Kèlání TK ẹni ilé ṣe kíní ẹ̀ wọ́n doubt mi díẹ̀ èmi ti ń ṣe gbogbo àwọn television series so àwọn tí mò ń sọ yìí wọ́n mọ̀ pé mo lè ṣe èmi náà dẹ̀ jẹ́ kó mọ̀ pé màá ṣe o ṣùgbọ́n èyí tí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn àgbàlagbà ètò kó sí ọpọlọ wa náà ó wà ń bẹ̀ ó fún mi ní àǹfààní òun ló fún mi ní oore ọ̀fẹ́ láti lè fit in nígbà tí mo débẹ̀ kò dẹ́rù bà mí àyà mi ò já mo mọ̀ pé mo lè ṣe mo dẹ̀ ṣe ìtagbára mi ká. alápatira ọba patira òkè ajé gbé wa òkè ládé ọ̀kẹ́ òkè ajé gbé wa òkè ajé gbé wa ọba tó máa jẹ tẹ́lómi ò ní jẹ́ mi mọ́. kò sí rẹ̀ ọ̀sẹ̀ so lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí tàbá ní ká wò lẹ́nu iṣẹ́ yín ní méní ní méjì mẹ́ta ẹ̀yin náà ti ṣe àwọn production díẹ̀ bẹ́ẹ̀ni ṣé ẹ lè fohùn ká sí fún wa ó ti tó mélòó. ní eré àgbéléwò eré àgbéléwò Ọlọ́run ọba ó ti pọ̀ díẹ̀ ẹ jẹ́ kí n kàn sọ pé ó ti pọ̀ díẹ̀ torí tí n bá sọ pé ó tó iye báyìí àwọn èèyàn lè máa wò pé ṣó tó bẹ́ẹ̀ ṣá ṣùgbọ́n àwọn tó máa sọ pé ó tó bẹ́ẹ̀ ó wà àmọ́ àwọn tí wọ́n bá tún wá gbọ́ pé ó tó bẹ́ẹ̀ yẹn wọ́n á wá wò pé kí lè wọ́n ṣe máa ṣe ń tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé ó lágbára wọ́n ń ṣe tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ní àwọn ibì kan tí èèyàn á ti fẹ́ téèyàn á ti di tó wá ti bú rẹ́kẹ́rẹ́kẹ́ ṣùgbọ́n ìdálù níṣèlú bó ṣe rí nílẹ̀ tiwa nìyẹn mo ti ṣe over 2,000 productions. over 2,000. over 2,000. àti ìtẹ̀ báyàn ṣe. àti èyí tí mo báyàn ṣe o àti èyí tí mo ṣe èmi ò tí ẹ̀ ń ṣe good producer náà. I've never been a very good producer. Mo ti torí a good producer should know how to manage money. I'm not a very good, I'm not a money manager. I don't know how to manage money. I don't know how to do it. So and that is ìdígọ́ nìyẹn tí mo ṣe rí ẹni tó bá really fẹ́ ṣe production. Ó ń láti jẹ́ ẹni tó mọ bó ṣe manage owó dáadáa because production itself is commerce ni èèyàn láti invest kó dẹ̀ rere ó ti yẹ nǹkan tí mo ń sọ ṣùgbọ́n mi ò dá púpọ̀ nù yẹn ní tí mo dá sí ni mo ń ṣe acting. ẹ ṣàfimí lẹ́ǹbí. ẹ fi mí lẹ́ǹbẹ̀ kí n máa bá yí. mo ṣe iṣẹ́ bíi 10 mo ṣe ọ̀rọ̀ kàǹkà mo ṣe bàbá àgbà mo ṣe lákúnlé alágbe mo ṣe awọ́rò mo ṣe báyé ti gbà mo ṣe lágbóńdókò mo ṣe bíi 10 kí pé mi ò ṣe rárá and they are all good productions. ó bójú owó eré rí bẹ́ẹ̀. Like I said, I'm not a good producer. Mi ò mọ bá ṣe manage owó èmi kàn ń ṣe. Today tẹ bá ní kí n lọ mú wá ibi tẹ́ ti máa mọ̀ pé I am not a good one. Tẹ bá ní kí n lọ mú master ìkọ̀ọ̀kan àwọn tí mo sọ mi ò mọ ibi tó wà. Lóòótọ́. I'm telling you. Ẹ kò ṣáà ṣe tìyẹn. Ẹ ṣáà ṣe mi rò pé ó yá ẹ jẹ́ ká ṣe ìtọ́ bá dẹ̀ ti ń ta lọ wọ́n ti ń ta lọ náà ni tó bá dẹ̀ ti wọlé ká fi ṣe tó ń wá ó tán. Kẹ bẹ́ẹ̀. Àwọn èèyàn máa dáṣà wípé ká lè mọ̀ọ̀yàn lèèyàn ṣe ń di olóòtú ló ṣe ń produce pé torí nígbà míì tó bá kàn ní kò fẹ́ máa báyàn act pé a fẹ́ máa kópa pé ó lè má dàbí wọ́n tún lè má fún ẹ ní nǹkan tó fẹ́ àmọ́ tó bá tu owó ẹ jọ o lè dictate o lè pàṣẹ. èèyàn lè tu owó jọ kán má mọ̀ọ̀yàn ó lè máa tu owó jọ kán má mọ̀ọ̀yàn èèyàn ní láti dárúkọ àwọn èèyàn wà bẹ́ẹ̀ náà
o lè máa ṣe o lè máa consistently kọ́ máa dẹ̀ mọ̀ ẹ́ tó o bá ti dá o dá. There is no other side to it. When you are not good, you are not good. Tó o bá dá, àwọn kan wọ́n ń ṣe production láti establish ara wọn fún nǹkan míì kì í ṣe torí pé iṣẹ́ yẹn gangan ni ó wù wọ́n. Ẹlòmíì ṣe bóyá ó wòó pé mo ní fashion home and I'm a fashion designer. Ó ṣe instead máa fi gbéṣẹ́ fẹ́nìkan pé kó wá the brand ambassador mi tí wọ́n bá ti mọ èmi fún ara mi máa fún ara mi promote brand mi. Ẹlòmíì ṣe for that purpose. Ìyẹn lè máa ṣe every week kó máa produce tí ò bá rere ń bẹ̀ kò ní mind. Tó fẹ́ fi ṣe ó mọ̀ lọ́kàn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ differently. Ẹlòmíì irú àwa ọkùnrin báyìí n ta fẹ́ fi ṣe oníkálukú ló mọ̀. Bóyá mo fẹ́ fi ṣe kí kọjá lè pọ̀ ní ṣọ́ọ̀bù. Kọjá lè pọ̀ ṣọ́ọ̀bù ni o. Bóyá mo fẹ́ ṣe kí n lè ráyè rìnrìn ẹsẹ̀ mi dáadáa o. Oníkálukú ló mọ ìdí tó fẹ́ fi máa ṣe. Bóyá mo dẹ̀ fẹ́ ṣe láti cover up nǹkan kan ni ìyẹn náà tó wà. Bóyá mo ní nǹkan kan tí mò ń ṣe tí ò dáa tó. Fẹ́ gbé yẹn lé lórí. Màá gbé yẹn lé lórí tó bá ti wá ń sọ pé kí ni mò ń ṣe màá lé lé ni. Torí àwọn èèyàn náà ti sọ pé bóyá ní industry wọ́n sọ̀rọ̀ pé ẹ̀yin àgbàlagbà ló yẹ kán bá wí nípa pé ó ti di irú wá ògiri wá nígbà táwọn àgbàlagbà ò control àwọn ọmọdé àwọn ọmọdé náà ò rí pé nǹkan tí ò dáa ni káwọn kàn máa tó jẹ́ pé ìgbà míì àmọ́ ara wọn tí ò tiẹ̀ mọ̀ kankan tán ní training tán gbaléèwé ẹ̀kọ́ kankan lọ tọkàn máa dé tán máa ní èmi náà ti dáktọ̀ mo ti lówó àti produce ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ àbí kílẹ̀ ń ṣe sí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ bọ́ kó lè ṣàì má rí bẹ́ẹ̀. Kí nìdí? Ẹ ṣe rí gbogbo nǹkan nílé ayé lè ní kí n máa rìn tófin ò bá ti sọ pé kí n máa rìn lè ní máa rìn bó bá dẹ̀ ṣe wù mí ni mo lè rìnrìn mi n bá máa gbẹ́sẹ̀ kan sókè kí n máa tiro lè ní máa rìn torí òfin ò sọ wípé àwọn èèyàn báyìí ló lè rìn àwọn èèyàn báyìí ò lè rìn lè fọ́ọ̀sì mi sí ẹ̀sìn tẹ́ ń ṣe òfin ò sọ pé kí n ṣe bí ọ̀rọ̀ iṣẹ́ náà ṣe rí nìyẹn òfin ò sọ wípé kéèyàn máa ṣe iṣẹ́ tó bá yàn láàyò ṣó ti yé ń sìn ó kù sí ẹni tó fẹ́ ra ọjà yẹn láti mọ ibi tó fẹ́ kówó lé bó ṣe wà nìyẹn ìgbà tí ẹnìkan bá dé tó bá lóun fẹ́ máa act tẹ́mi wá sọ pé kò ní right láti act right wo lèmi ní. bóyá right pé kò kẹ́kọ̀ọ́. kò sẹ́yìn tó kọyàn tí mi ò bá lọ sí school tí mo dẹ̀ mọ̀ mathematics màá kọ́ yín torí wọn ò ní béèrè certificate mi. tí mo bá ti mọ̀ ọ́. tí mo bá ti mọ̀ ṣó ti yé ń sìn mo máa kọ́ yín ṣe rí ó dùn ní púpọ̀ torí pé oògùn tí a bá fi owó ṣe ẹ̀yìn àrò ló máa ń gbé ká ní wọ́n ní ẹ̀kọ́ ni kò ń ṣe iṣẹ́ yẹn nìkan náà máa kọ́ wọn wọ́n á tún kọ́ wọn ní àwọn nǹkan míì pé bá a ṣe ń ṣe iṣẹ́ yẹn rèé inú ẹ̀ náà ti máa kọ́ wọn ní ọmọlúwàbí the ethics, the morals, and so on and so forth. You know what I am talking about. But unfortunately, wọn ò níyẹn torí wọn ò gba ọ̀nà tó tọ́ ọ̀nà tó yẹ kán gbà wọn ò gba bẹ̀ kọjá wọn wá ń ṣe tó wù wọ́n. wọ́n ń ṣe tó wù wọ́n. wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n ṣùgbọ́n kò sí ní ta lè ṣe sí i. àwọn èèyàn ti pẹ̀rù wa tó máa ní bọ́n ṣe ń ṣeré nísìnyí wọn ò kọ́ dáadáa. As much as tí o bá ti ní problem pẹ̀lú government census board wà tó máa sọ pé àfẹ́rẹ́lẹ̀ eléyìí ò gbọ́dọ̀ ṣùgbọ́n n tí wọn ò fẹ́ rí ni wọn ò fẹ́ rí wọn ò sọ pé gbogbo ẹ̀ làwọn ò fẹ́ rí so tẹ́ bá wá ṣe gbogbo ń tẹ́ fẹ́ ṣe tó o bá ti ṣe nǹkan tí ìjọba lòdì sí ta la wá láti sọ wípé kò yẹ kó ṣe ìjọba ló yẹ kó jẹ́ ká mọ̀ àbí ẹgbẹ́ kan ló yẹ kó wà tó máa sọ pé àwọn nǹkan báyìí ẹni tí ó bá ti ṣe báyìí kò gbọ́dọ̀ lọ báyìí.
bàbá mi dáadáa àwọn fine boy industry no sorry àwọn fine men boys ni wọ́n jàre wọ́n ti dàgbà púpọ̀ how old is the boy he's still a boy àtọ́mọ́lọ boys hang out ẹ̀kẹ́lọ boys hang out. Yeah, I still do. I do. That's it. Nígbà tá à ń lọ lẹ́ẹ̀kan yẹn dárúkọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan yẹ kan wà bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ́ o ẹ transit láti ẹ kúrò ní NTP a lọ sí Tampa ẹ lọ sí Tampa tí ẹ̀yin dẹ̀ jẹ́ ààrẹ wọn àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àwọn òfin wo lẹ filẹ̀ fẹ́gbẹ́. ṣe rí àwọn òfin tá a filẹ̀ kò sọ pé kéèyàn máa ṣe iṣẹ́ torí pé ẹgbẹ́ yẹn pọ̀ ibi tí a ti máa ń ní problem náà ni ibi tá a ti ní wàhálà àwọn ìṣòro kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀díẹ̀ ṣe rí mi ò mọ̀ ní tá a máa pè ó bóyá ojú kòkòrò ni o bóyá kíní ni o mi ò mọ̀ ní tá a máa pè ṣá ẹgbẹ́ yẹn ó pọ̀ ìwọ tó bá sọ pé o ṣe NTP o lè lọ ṣe Tampa ìwọ tó bá lò ṣe Tampa o lè lọ ṣe Sonta ìwọ tó bá lò ṣe Sonta o lè lọ ṣe Gourd ìwọ tó ṣe Gourd wà ẹgbẹ́ kan yapa gbogbo àwọn ẹgbẹ́ tá a dẹ̀ ń sọ yìí tó àwọn tó dálẹ̀ ìdáàbòbò iṣẹ́ eré orí ìtàgé ní gbogbo ẹ̀ tí òfin tèmi bá gbélẹ̀ ní ẹgbẹ́ tèmi tó bá le jù fún gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ẹ gba ẹgbẹ́ mi lọ́wọ́ mú èèyàn sí òfin tí ó bá dẹ̀ mú ọmọ ẹgbẹ́ tèmi kò mú ọmọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ṣé rí ngbà míì ó máa ń dùn mí tí àwọn èèyàn bá ṣe pálapàla ní orí móhùnmáwòrán àbí táwọn èèyàn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o pé ẹgbẹ́ tá a ṣe especially NTP tó metamorphose sí Tampa yẹn náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ àti ibi tọ́lọ́run bá dé kì í ṣe gbogbo àwọn tó ń ṣe bálabàla yẹn ni wọ́n mọ ẹgbẹ́ wa o gbogbo wọn kọ́ wọn gbọ́n kàn hide sí under ẹgbẹ́ yẹn ni àti pé àwọn ará ìlú wọn ò mọ̀ yàtọ̀ ṣe náà máa ń ròyìn pé gbogbo èèyàn tó bá ti Tampa ni gbogbo wọn kó dá ń ṣe gbogbo wọn ni wọ́n ń ṣẹgbẹ́ wa gbogbo wọn kọ́ ló ń ṣẹgbẹ́ wa o wọ́n wà ní ẹgbẹ́ mi ò tiẹ̀ ṣẹgbẹ́ rárá tó dá wà tó kàn wà ń tiẹ̀ ètò dùn mí jù nìyẹn àwọn tó ń dá wà tó ń sí lẹ́gbẹ́ kankan ìyẹn ló ń dùn èmi jù ló ń dùn èmi. kí nìdí. ìdí tó ṣe ń dùn mí ni pé wọn abẹ́rẹ́ wọn ò lókun ń dì gbogbo tó ń ṣe yẹn mẹ́ta fẹ́ fẹjọ́ wọn sùn. mọ́bí tẹ́ ti fẹ́ wá wọn. mọ́bí tá ti fẹ́ mú wọn mẹ́ni tá a fẹ́ sọ fún wọn ò lálẹ́ fi sùn. gbogbo tó ń ṣe wọ́n ń ṣe gbé. àṣegbé yẹn ni tó fi wá dà pé kò sófin. kò wá dà pé kò sófin àwọn tí wọ́n jọ ọmọ ẹgbẹ́ wa gangan majority wọn ò kí irú òfin àwọn tó jọ ọmọ ẹgbẹ́ wa gangan wọn ò ń rófin ọ̀pọ̀lọpọ̀ nù wọn mi ò sọ pé gbogbo wọn bọ́ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ò kí irú òfin ọ̀pọ̀lọpọ̀ ò kì í ṣe gbogbo bálabàlá tẹ́ ń rò pé àwọn èèyàn ń ṣe yẹn àwọn tó ń ṣe bálabàlá jù náà àwọn tó ń ṣeré orí ìtàgé wọn jọ ọmọ ẹgbẹ́ wa. ó dá wá jẹ́ ká wò ó àwọn èèyàn máa ń sọ wípé èmi ni sex for all pé ọ̀dọ̀ ẹ̀yin ọkùnrin ló pọ̀ sí jù ẹ̀yin ọkùnrin á sọ wípé tó bá mú gbá wá èmi náà ní fele ilẹ̀ mo tútù gbọ́rí wípé àwọn ọkùnrin kan máa ń dáṣà wípé nígbà tí ẹ pé táwọn obìnrin yẹn tá bá ti ràn wọ́n lọ́wọ́ tán tó bá ti débi tán ń lọ àwa gan àjẹ́ nǹkan kan mọ́ lójú wọn àtún máa bẹ̀ wọ́n ni láti pè wọ́n síṣẹ́ pé tó fún ìdí èyí tó bá máa lọ àwa náà kọjá ń bẹ̀. a fi amẹ́yìn balẹ̀ ṣe bẹ́ẹ̀ ló ṣe rí. mi ò gbà. ẹ gbà kí ni argument kí ni ìdí. ṣe rí àyà tó ti fẹ́ gígùn tẹ́lẹ̀ ni tí kò máa ná ẹ̀ tún lọ há sí para ṣé ó ti yé nsìn ẹni tó bá fi lọ ṣe rí ẹ jẹ́ kí n kọ́kọ́ sòótọ́ kan ẹ má yẹ ká tán ra ṣe rí ibi tí obìnrin àtọkùnrin bá pọ̀ sí tán dẹ̀ pọ̀ tán ríra wọn lójoojúmọ́ wọn á máa foríṣiríṣi lọ́ra wọn ẹ jẹ́ ká kọ́kọ́ mú yẹn dání. èmi náà gbà. ṣé ó ti yé yín. ó yé mi. gbogbo ibi tí ọkùnrin àtobìnrin bá pọ̀ tán dẹ̀ ríra wọn ní gbogbo ògbà tó yẹ pé ní gbogbo ògbà gan in most times àárín ara wọn yẹn náà ti ń jọ ń roll wọn á bára wọn sọ oríṣiríṣi nǹkan ṣùgbọ́n wọ̀ fún mi lọ ní ọjà ipa ò ta ipa ò dẹ̀ ra wọ́n lè fi lọ ẹ pé mo fẹ́ ní nǹkan pẹ̀lú ẹ ó lè sọ pé mi ò ṣe ìgbà tó máa di ẹ̀ṣẹ̀ nígbà tó bá wá fi agbára tó fi pa tó fi bá ẹ lò ìyẹn dẹ̀ rí òfin ni téèyàn bá ṣe wọ́n á fà á léjọba lọ́wọ́ ìjọba dẹ̀ mọ sẹ̀ríà tó yẹ kó dá fúnrú èèyàn bẹ́ẹ̀
so ètò ń sọ kinní kan àwọn tó ń fi lọ ṣé wọ́n gbà àbí wọn ò gbà ṣebí èèyàn lè sọ pé wọn ò gbà lóòótọ́ àbí èèyàn lè sọ pé wọn ò gbà àwọn kan tí wọ́n láwọn ò gbà wọ́n lọ blacklist àwọn pé ẹ má pè síṣẹ́ ó máa fún yín stress ẹ má pè síṣẹ́ pé díẹ̀ má pè síṣẹ́. kò mọṣẹ́ yẹn ni kò mọṣẹ́ yẹn ni tó bá wọ́n ń ṣe fọ́kùnrin náà náà ṣé wọ́n ń ṣe fọ́kùnrin ni tó máa sọ pé ẹ má pè síṣẹ́. Àmọ́ kò ń ṣe bí bóyá ibi ìbásùn ìbálòpọ̀. but wọ́n ń sọ fún má pè síṣẹ́ náà sọ fọ́kùnrin tó máa ní lágbájá báyìí ọkùnrin yìí ẹ má pè síṣẹ́. ṣáà ti rírú ẹ̀rí tán ni kó má pè síṣẹ́. mo ti rírú ẹ̀rí náà èmi náà ti rírú ẹ̀rí mo ti wà nílé for 2 years rí tí mi ò ṣe anything. ọdún méjì. tí mi ò ṣe nǹkan kan. lórí pé ẹ má pè síṣẹ́. kí lẹ ṣe. èmi ò mọ̀ o wọ́n kàn bóyá wọ́n kàn feel pé the guy was becoming a threat. wọ́n dẹ̀ wò pé the only way tá a máa fi deal pẹ̀lú ẹ̀ ni pé ẹ má pè ńgbà ṣùgbọ́n adó òṣìlóògùn ọ̀rọ̀ mi ò mọ̀ bóyá àwọn òye bá mi wọ́n lè yín èmi gbà pé ó ké ṣe ẹ pé mi máa wá nǹkan mi ṣe títí bá ṣe ń sọ̀rọ̀ yìí èmi ò gbà pé èèyàn lè lé mi kúrò nínú eré orí ìtàgé tó ró broad gan ó tóbi mo dẹ̀ lórí orientation like I said èmi ní training tí ẹ bá block lè máa bọ́ síbi mi. nígbà tó block 2 years ibo lẹ bọ́ sí. èmi Odùbádélé mo lọ ń kàwé ni. ẹ padà sílé ìwé ẹ̀kọ́. mo lọ ń kàwé ni. mi ò nǹkan kan ò ń ní èmi lára life goes on lọ́rọ̀ tèmi mi ò lè fara mi wé gbogbo èèyàn èmi ò ẹnì kankan rán mi lọ ilé ìwé yẹn mo gbórí afẹ́fẹ́ mo ti ń sọ ẹ̀ kò sẹ́ni bọ́ọ̀lì tó rán mi lọ but I'm a graduate of mass communication I have a degree. So my education had been a process, it's a gradual one at that. Tí n bá ti rí pé eléyìí fẹ́ fún mi ní wàhálà, màá lọ. Màá tún padà síbì kan. Kò sí ní tí mo lọ mú yẹn kò lè jẹ́ waste tí n bá máa fi dé màá tún apply ẹ̀. Lẹ́yìn ọdún méjì yẹn báwo lọ ṣe wá pè yín padà? Èmi gan kò yé mi fún ara mi. Mi ò mọ bó ṣe rí gbogbo ẹ̀kọ́. Ọ̀nà yẹn tún ṣí. Ó kàn tún ṣí ni, mo dẹ̀ tún ṣe lọ. Ẹ máa kó ti rọ̀ lára yín àbí? Ó ti rọ̀ lára yín àbí? Nígbà tí ṣe rí mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí mo bá gba ilé lọ́wọ́ yín tí mo bá gba room and parlour tí mi bá rówó san tẹ́ bá lé mi flat ni màá lọ gbà ẹ̀yin tẹ́ lé mi gbọ́ àyà yín máa jáde. bọ́bọ́ yìí ń pretend ní ṣe alákọ̀rí ni o ẹni tẹ́mi rò pé kò rówó san tí mo lé ní room and parlour 3 bedroom ló lọ gbà that's my life. bọ́lọ̀ ṣe ti ń ṣe nìyẹn. bọ́lọ̀ ṣe ń ṣe nìyẹn so wọ́n máa ń fi mí lẹ̀ ni. ẹ ṣàjẹ́ àfilẹ̀. ẹ filẹ̀ jàre ọ̀rọ̀ ẹ òye wa tọmọdé bá gbége léra ó máa jùlẹ̀ ó máa gbé jùlẹ̀. tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí pé gẹ́gẹ́ bí ẹni tó mọ iṣẹ́ àti rí yín láwọn cinema projects dáadáa nísìnyí àwọn èèyàn dẹ̀ ní tẹ́ bá máa pe dáàdi ti ga gan in the million ṣe bẹ́ẹ̀ náà ni to commensurate iye ọdún tẹ́ ti lò lẹ́nu iṣẹ́ yìí ó yẹ kẹ́tẹ́ máa gbá million náà. tí wọ́n bá pè mí tán bá ní owó mi ó ga iṣẹ́ tí èmi náà ṣe kò ga ni àbí ṣe ló yẹ kí n ṣiṣẹ́ tó ga kẹwàá fún mi lówó kúkúrú kò yẹ kó rí bẹ́ẹ̀ kán jẹ́ kémi náà grow kán jọ let the poor breathe àbí. Let the poor breathe. Ẹ má suffocate the poor. Na poor dem no keep person. Àbí. Mo mọ̀ pé Ìjẹ̀bú lẹ ti wá sà. Bẹ́ẹ̀ ni ọmọ Ìjẹ̀bú ni mi. Ọmọ Ìjẹ̀bú ni Ìjẹ̀bú Òde gangan. No, Òru ni mi o. Òru Ìjẹ̀bú. Ṣé lè sọ fún mi ní ọba mẹ́wàá ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àkọlé adé wọn? Ọba mẹ́wàá. Ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ìlú mi. Torí tí n bá èmi máa ń kọ́kọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kà mọ́ kò ṣẹ̀ṣẹ̀. Ìlú yín náà láti máa bẹ̀rẹ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀. Ọba tó wà ń lu yín. Ọba tó wà ní ìlú mi ni à ń pè ní olórù ti ìlú Òru. Olórù ti ìlú Òru Òṣèní. Ìyẹn dé ni ṣùgbọ́n mo gbé fún bàbá wa ẹ má bínú o mo jẹ́ ẹnìkan tí mo máa ń ṣe ilé láti kẹ́ṣọ̀ ròde kò mean wípé ọba Òru ni olórí ọba Ìjẹ̀bú. Ọba ìlú yín ni wọ́n. Ọba ìlú mi ni o. Ó ti yé wa. Ọba tó jẹ́ olórí ọba gbogbo Ìjẹ̀bú Àwùjalẹ̀ náà ń pè. Àwùjalẹ̀ òdì méjì. Òdì méjì. Tá a bá bọ́ sí
orírun gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀ọ̀ni ni wọ́n ń pè tilé Ifẹ̀. Ó di mẹ́ta. Wọ́n a máa pe Aláàfin ní ìlú Ọ̀yọ́. Ó di mẹ́rin. Òṣèmàwé wà nílùú Oǹdó. Ó di márùn-ún. Èbùmàwé wà nílùú Àgọ́wòyè. Ó di mẹ́fà. Ọ̀dẹ̀mọ́ wà nílùú Ìṣàrà. Ó di méje. Àkárìgbò wà ní Ṣàgámù. Ó di mẹ́jọ. Déjì wà nílùú Àkúrẹ́. Ó di mẹ́sàn-án. Ọ̀kẹ̀rẹ̀ wà ní Ṣakí. Olúfì wà ní Gbọ̀ngán. Mo lè ka 100 fún wa. Lágbára Ọlọ́run nílẹ̀ Káàárẹ̀ Oòjíire. Mi ò fẹ́ kó jẹ́jẹ̀bú nìkan ni. Nítorí ẹ̀sẹ̀ kọjá níbẹ̀ rárá ẹ̀kọ́ lọ Ifẹ̀ ẹ padà sí. Mo fẹ́ máa kiri nílẹ̀ Yorùbá. Òṣogbo ńkọ́? Àtaọjà ló wà lóṣogbo. Tìmí wà lẹ́dẹ̀. Iléṣà ńkọ́? A ní Ọ̀wá. Ìbàdàn Olúbàdàn. Abẹ́òkúta. Márùn-ún Aláláké, Alọ́ṣilẹ̀, Alólówú, Alóníbàrà, a ní Àgùrà. Ẹ wo, in fact, Daddy, tẹ́ bá ti lọ lẹ́ máa mú mi lọ. Rárá mi sọ bẹ́ẹ̀. Mi ní kọ̀rọ̀ sí yín lẹ́nu, èmi ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu. Ẹ ti dá ajẹni téèyàn ń kọ̀rọ̀ sí lẹ́nu. Ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́ níbi àṣà àti ìṣe ló ti bẹ̀rẹ̀ tẹ́ bá gbé tèmi náà bá gbé a tún fi kọ́ àwọn ọmọ wa bí ò ṣe ní parun nìyẹn o ṣẹ̀rí pé kò bàjẹ́ lórí àwọn alára mi sọ pé àwọn iṣẹ́ alára ti ìlú alára Fẹ́mi Adébáyọ̀ ni ọba onílára ti ìlú Lára kò sí ọba ibi tẹ́ ẹ̀ tí ì jẹ nínú fíìmù. Mo jẹ díẹ̀ ń bẹ̀. Ẹ gbìyànjú. Mo jẹ díẹ̀. Ṣé rántí? Oya ẹ bá fún mi láwọn tàbí. Ẹbí kan ni mo sọ àti kọ́kọ́ mú kan. Àti mú kan. Òkèládé Ọ̀kín wà tìlú Ajé Ìgbé ìyẹn wà ń bẹ̀. Gbogbo àwọn ọba tí mo ti wá jẹ nínú eré oríṣiríṣi ó pọ̀. Ṣùgbọ́n mi ò fẹ́ ká sọ torí pé èmi kọ́ ni mo nìtàn. Ìtàn nítàn ni. Ìtàn nítàn ni. Ó dẹ̀ jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ yín wípé lẹ́nu iṣẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yà rí pé Airtel gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n gbé yín bí ambassador àwọn èèyàn ni wọ́n gbé yín bí ambassador pé ẹ gbowó kódà wọ́n ní ṣìkìṣìkì ni. Mi ò kì í ṣe ambassador mo kópa nínú iṣẹ́ tí wọ́n ṣe ni àwọn tó jẹ́ ambassador wọn gangan mo rò wípé bóyá Adédìméjì àti ìyá wa ìyá Rainbow mo rò páwọn yẹn bóyá ambassadorial status ni wọ́n wà but àwa kan wà tí mo mọ̀ pàápàá èmi wípé wọ́n pè mí a fẹ́ ṣe nǹkan báyìí a fẹ́ kó bá wa kópa tó bá jẹ́ ambassador ni mí ni wọ́n máa fún mi ní retainership máa máa gbowó bọ́ bá ṣe yí contract yẹn padà sí wọ́n máa yí contract yẹn padà máa gbowó bọ̀ bẹ́ẹ̀ kọ́ ní tí mo kópa yẹn náà sanwó ẹ̀ fún mi however ambassador náà ni torí tí mi ò bá ṣe dáadáa ní gbòòrò wọ́n á yọ kúrò nínú fọ́nrán wọn kí lè má bà wá lójú jẹ́. Lóòótọ́ ni ẹ wá jẹ́ ká wò nígbà kan rí mo rí fọ́nrán kan tí àwọn bàbá wa ẹlẹ́ṣọ́ tí wọ́n sọ nígbà yẹn wọ́n ní kò bá wù wọ́n kí ẹgbẹ́ ANTP àti ẹgbẹ́ TAMPAN kí wọ́n parapọ̀ kí wọ́n di ẹyọ kan náà ìyẹn moving forward báwo ni ọ̀rọ̀ yìí ṣe rí lára ẹ ṣe ẹni tó sọ bẹ́ẹ̀ kí ló jẹ́ kán pínyà fún ẹ mọ̀ pé tílẹ̀kẹ̀ bá já kì í pé mọ́ ṣe rí àwọn èèyàn tó bá sọ̀rọ̀ ńgbà mi màá rẹ́rìn ìbáhùn wọn kan papọ̀ kí ló tí òun wọn kan má túká mi mọ̀ bóyá. Oyè mi kí ló kọ́kọ́ fà tẹ́ fi túká nígbà tẹ́ wá wá pé ká wá papọ̀. ṣé n tó mú wa túká yẹn ṣó ti kúrò ńbẹ̀ ni. Bíjàmbá wà mẹ́ka parí ẹ̀. Wọ́n ní ewé ni ká já ká má wù légbò ṣó ti yé ń sìn n tó bá ti mú yín jẹ́ kí ṣe rí ife tó wà wájú mi tó bá ti lè bọ́ sílẹ̀ tó bá fọ́ ẹ má jẹ́ ò fọ́ rárá torí tó bá ẹ jẹ́ ká dábọ̀ ẹ̀ kó má fọ́ torí tó bá fọ́ ó ṣeé ṣe kó má ṣe so padà mọ́. Èmi ò kí bá wọn lọ sí gbogbo pé ohun àwọn kan papọ̀ kí lẹ fẹ́ papọ̀ kí lẹ máa pè é. ANTP báyìí TAMPAN báyìí
ṣé àwọn tó dá ẹgbẹ́ tampan sílẹ̀ tí wọ́n sì ní ANTP tẹ́lẹ̀ tó jẹ́ tampan ló ń wọ̀n náà darapọ̀ mọ́ wọ́n á gbà kẹ́ lo ANTP. Àbáwọn tí wọ́n jẹ́ ANTP tó ń bìlíìfù yìí pé ANTP ti wà kí tampan tó wà wọ́n á gbà kẹ́ máa lo tampan. Abẹ́ máa gé sí méjì ẹ̀ wá sọ di. tam an lákòótán kí n tó fi yín sílẹ̀ báwo lẹ ṣe ń ṣe láàrin àwọn obìnrin tó wà nínú ẹgbẹ́ yìí àtàwọn olólùfẹ́ yín tí wọ́n consider pé bàbá no go die unless tó bá darúgbó bọ̀ọ̀bọ̀ ọ̀lẹ́ ṣe ń yọ. ṣẹ́rí gbogbo nǹkan pátápátá ló ní wọ́n tún wọ́n sí. ẹ̀jẹ̀ àwọ̀. kódà tí obìnrin tó bá dáa gan tó bá dáa ju bó ṣe yẹ lọ ẹranko náà máa fi wé wọn á ló dáa bí egbin. Gbogbo nǹkan ni wọ́n tún wọ́n sí. Ọdẹ tó bá mọ̀jà tí ó mọ̀ sá wọ́n máa bá kẹ́ńbò míì lọ ni. Obìnrin tí tó sì yé rí. Kí lẹ rí? Obìnrin tí tó sì yé rí. Ebi mi náà ti tóòsì obìnrin rí kí lẹ̀ṣẹ̀ bẹ̀. Tó náà bá tóòsì mi tó bá tóòsì mi ó kù sí mi lọ́wọ́ láti gbà àbí kí n má gbà. Bó ṣe kù sáwọn obìnrin náà lọ́wọ́ láti gbà àbí kí wọ́n má gbà. Ṣé mọ́mí ò dẹ̀ ń jowú? Wọ́n ti róko lóko kún kó tó gbin ẹ̀pà sí i. Kò sí obìnrin tí ò kì í jowú gbogbo obìnrin ló ń jowú ṣùgbọ́n àmọ́ bá ṣe ń manage. Ẹ manage. Makanaki ẹ manage ẹ. Ó dáa final mo ti fẹ́ kẹ́ máa lọ báyìí sí mi ní béèrè lẹ́yìn eléyìí ní béèrè kankan mọ́. Kí ni ká máa retí látọwọ́ Dele Odule? Ẹ ṣe mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan nígbà tá a bẹ̀rẹ̀ wípé mi ò kì í ṣe producer tó mọ̀ ṣúná owó. Ṣùgbọ́n táyé ẹ̀ bá yọ máa ṣe. Netflix mo ti gbọ́n. Cinema Prime. Tí mi ò lè ṣe anything less than that again. Tí n bá ṣe nǹkan tó yàtọ̀ sí yẹn bóyá mo ní nǹkan tí mo fẹ́ káyé mọ̀ tí mo fẹ́ káyé máa mọ̀ lọ́mọ ṣùgbọ́n èyí tó jẹ́ mi lógún nísìnyí ni wípé mo fẹ́ wá nǹkan tí mo lè ṣe that will live after me. A legacy that will live after me because one is not getting younger. Mo ti lé lọ́mọ ọgọ́ta ọdún. Before you know it wà kàn 70 wà kàn 80 lágbára Ọlọ́run torí kí n tó ṣánkú máa wọ 90 o. bẹ́ẹ̀ ṣe wà ẹ máa tàtẹ̀ kan lẹ́kẹ́ tó lọ ẹ̀yìn kẹ̀ àti ní súra yẹn tí mo rí ẹ kàn máa ṣe clearing and forward irú container wọlé like. Èmi ò mọ̀ bóyá tó bá kó ẹrù sínú 40 feet máa gbé rìn. Ẹ máa gbé rìn. Lágbára trailer mi àwọ̀. 80 nǹkan. Èrò kò sí 80 náà 40 feet ló wà. 40 méjì nìyẹn. Wọ́n máa tó lórí ara wọn ni ó lè lọ rébọ̀. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wọ ni ẹ̀yin tẹ́ bá lè wọ 40 ẹ lè wọ 80 nìyẹn náà. Rọ 40 dá. Ẹ jẹ́ kí wọ́n gbé kọ̀ǹtínà 40 sórí trailer kémi drive ẹ̀ off. Kẹ́yìn wọ̀. Máa wọ̀. Ẹ̀bà wọ́n lọ máa wọ báwo lẹ ṣe fẹ́ sí kíkọ́ tó yẹ ká máa rí lẹ́yìn ọ̀dọ̀ àwọn bàbá wa ṣẹ̀mọ̀ nígbà míì àwọn tabárí wọn lẹ́nu iṣẹ́ àmọ́ pé iṣẹ́ ló ń ṣe púpọ̀ nù wá tiẹ̀ máa wò pé ṣọ́ọ̀tì ẹ̀ máa ń ṣeré ṣọ́ọ̀tì ẹ̀ máa ń láwọn àsìkò ìgbádùn kí lẹ̀yin nífẹ̀ẹ́ sí pepper soup kẹ̀gẹ́. No. I'm not addicted to anything honestly. Mi ò addicted sí nǹkan but I'm not a saint. I drink when I like. If I don't drink. It is not that I'm addicted to it. I'm not. Okay. Kò ṣe pé àwọn boys dé wọn wá ní ó yẹ jẹ́ ká pàṣẹ. Kò ń ṣe lójoojúmọ́. Mo lè mu bí àlè ní kí n mú lọ́la. Mo lè choose láti má mu lọ́sẹ̀ kan. Kò pọn dandan pé mo ń láti mi ò dẹ̀ really good ní exercise náà. Ìyẹn nìkan ni problem tí mo ní báyìí. Exercise náà kó oríṣiríṣi. Exercise ìtẹ̀yìn ro yẹn kọ́ ni mo sọ mi ò. Èwo lèmi ń rò. Èmi ò mọ ìtẹ̀yìn ro. Bó ti sí ìyẹn sọ pé ìtẹ́mi ro kan kí lè mo ti mú rọ. You know my name now. My name is Dele Odule. So mo ń tẹ̀lé Fani. Odù fáyẹlẹ̀ navigate. Ifá ló ní a máa tọyàn yìí lọ ọ̀tọ̀yàn. Fábùnkẹ́ lóbìnrin yìí o. Fábùnmi olókè mẹ́sì. Irọ́ ni o. Wàhálà ògùrè. Káì. Ayé mi o. Ó dùn mí wípé ẹ ti ṣe díẹ̀ bí báyìí. Tẹ́mi àti tabájọ́ mú lọ tí máa gbé yín rìn. Lórí ọ̀rọ̀ Nífádé. Lórí ọ̀rọ̀ Nífádé. Onígbà tí bàbá jẹ́ Màríà kéèyàn tó mọ̀ pé Nífádé.
ayé mi o. Ibo lè yàn ò sí tí fọ́ ò sí. Wọ́n ló ká mi roboto àwòrí ẹni. Ó nà mí gbàlàjà awo lẹ́lẹ̀ o. Bí ẹnìkan ò màmá ká mi báyìí rí o. Ọ̀wàràwàkà wíwà láwà kó tó dọ̀mọ̀ o. Ọ̀rúnmìlà o. Ọ̀wàràwàkà wíwà láwà kó tó dọ̀mọ̀. Ìkọ̀kọ̀ lèèyàn máa ṣe kéèyàn tó ṣe nǹkan kan. Àkámọ́ gbọ́dọ̀ kọ́kọ́ wà kẹ́bí ọ̀dà tí tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n fàsìkò yìí gbàdúrà kan fún yín wípé àgbà yín á túbọ̀ dalẹ̀. Bá ṣe ń rí yín tinú wa ń dùn, inú wa ò ní bàjẹ́ tá a bá rí yín. Àní wá fìgbà kankan dúró ṣẹ́jú kan fún yín láìpẹ́ ọjọ́ pé Dele Odule orí bá kan. Àtún wá ní tọrọ owó àìsàn fún yín lórí ẹ̀rọ ayélujára pé àwọn bàbá wa ní Ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀. Ẹ máa gbó, ẹ máa tọ́, ẹ máa pẹ́ fún wa, ẹ dẹ̀ kó wa jẹ̀pẹ́. Láti ọ̀dọ̀ aláṣà tó lùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àtònígbọ̀wọ́ ètò Oyinmomo, wọ́n ní lóòótọ́ ẹ pọ̀ jù báyìí lọ. Tírélà ló yẹ káwa gan fi mú díẹ̀ wọlé, àmọ́ bí Ọlọ́run ṣe bù sí lọ́dọ̀ tiwa náà, a gbọ́dọ̀ pè yín wá ká má fi nǹkan kékeré ha. Ẹ ṣeun, ẹ àdúpẹ́ o. Mo dúpẹ́ o, iléeṣẹ́ yìí ò ní dàrú o. Àmín. Òkè lẹ́mú máa ń ru sí òkè òkè ló máa lọ. Ẹ ní pẹ̀dín o, ẹ ní pẹ̀dín. Ẹ̀yin tí Ọlọ́run ní kó máa jẹ́ kí iléeṣẹ́ yìí máa tẹ̀síwájú lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, ẹ ní báláyé fọwọ́ tì, ẹ ní báláyé fọwọ́ tì. Ẹni tọ́lọ́run dẹ̀ lò láti dá iléeṣẹ́ yìí lẹ̀, ibi tó bá wà ilẹ̀ rẹ̀.